kábíyèsí olódùmarè kábíyèsí fá adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùfẹ́ ta ọlọ́run káàkiri àgbáláyé wípé ojú tẹ fún wa ò ní fọ́ etí ìtẹ́ fi ń gbọ́ wa ò ní dì bàbá wa kan mo mú wa Muyideen ní ọ̀fà lè mọ̀ mú àgbà ó ti pátá bàbá yìí ti ń ṣe wáàsí àwọn aráwọ̀ èèyàn tí wọ́n mọ̀ já wọn rọ́ gbogbo wáàsí wọn ò ní sọ̀rọ̀ láti inú Kùránì wọn ò sọ̀rọ̀ láti inú àdìtì wọ́n kàn lọ kún irọ́jọ́ wáàsí méjì ọ̀tọ̀ ni mo mú wá tí àbá yín àgbà ní ọ̀fà tí wọ́n ṣe wáàsí méjì ọ̀tọ̀ mo mú wá táyé pé táyé lè jókòó báyìí ẹ sì pé kí ló táwọn kìíní ń parọ́ àsìkò ti tó ni torí irọ́ wọn ẹni yẹn kò kí challenge tẹ́lẹ̀ kéèyàn ò ká àwọn èèyàn jọ àwọn ìyá ayá wa àwọn àbá wa kó sì mọ̀ parọ́ fún wọn kó sì mọ̀ pé aláwọ̀ àgbà bíi kíni ẹgbọ́n tán ìdí bẹ̀rẹ̀ tẹ̀gẹ́ mo ti bẹ̀rẹ̀ rí tí tẹ́lẹ̀ mi bá gbọ́ tẹ̀ yìí gan ó bẹ̀rẹ̀ máa gbá oníwàásí àgbà yìí ó bẹ̀rẹ̀ máa gbá lójú onítàgbé lẹ́rọ ẹgbọ́n. ọba kan bẹ ó fẹ́ jọba ń bọ̀ ṣe o àwọn èèyàn wá sọ̀pọ̀tì ẹ̀ ó wá rọ́bà jẹ tán ló bá ní tòun jọba lónìí o òfin àkọ́kọ́ ọ̀hún ẹni tó bá ti ṣẹ̀ wọ́n pa ni kódà òun ò ní ìyẹ̀wò fẹ́kẹ́ kọjú síbí ẹni tí ó kọ́kọ́ wá ṣẹ̀ ó bá jẹ́ PA rẹ̀ ló bá ní wọn lọ pa àwọn oníkábíyèsí ni wọ́n má pa mí. sẹ́ǹgbọ́n ó ní bàbá kan jọba ló bá lófin àkọ́kọ́ ni pé ẹ̀ ń bá ti ṣẹ̀ èyíkéyìí ẹ̀ṣẹ̀ òun ó pa ni àgbọ́ ká sọ pé ó lówó agbára òfin àkọ́kọ́ kí n sọ pé ọba tó fẹ́ kílò ogun tó fẹ́ kílò tó wáyé pé òfin àkọ́kọ́ ẹni bá ti ṣe èyíkéyìí ẹ̀ṣẹ̀ òun ó pa ni èyí tí lèmi tí mo lọ ẹ máa gbọ́dọ̀. mo fẹ́ kọ̀ nǹkan wọn ni wọ́n má pa mí ẹ jí wọn pa mí àmọ́ ẹ fún mi níjọ́ méje kò sì tẹ́ fi ọ̀bẹ pa wọ́n ẹni kí ni ó fi pa wọ́n yóò máa jù wọ́n fún ajá láàyè ó wá lọ ra ajá ńláńlá 21 Alaska dog ó wá lọ ra àwọn ajá wéré àwọn Alaska dog àwọn ajá tí wọn kọ́ tírìn jẹ́ lè ba tèèyàn jẹ́ wọn o ló bá kún adé ó lè márùn ó kú ajá di ẹ̀dá mi lóhùn ló bá di ijọ́ kìíní PA bá lọ ra adìẹ 21 ó wá fún ajá ńlọ́kọ̀ọ̀kan fàjà wọ́n jẹ tán. ó ní ọba tó ṣòfin ó ní PA lọ́kọ̀ ṣẹ̀ nígbà PA wá ṣẹ̀ṣẹ̀ ó wá sọ fún PA wá sọ o ẹni tó ti ṣẹ̀ tó ti mú lọ lórí túbú ó wá ní ẹjọ́ ẹ má pa mí. ó ní ọba wa lọ ra Alaska dog gan alárì dog ni ó lọ bá wa lọ ra Alaska dog àwọn ajá tó wá lọ ra ajá ńláńlá PA wá ní ẹjọ́ ẹ má pa mí ẹ tó ti ṣẹ̀ tí wọ́n ti mú lọ túbú ó wá sọ pé ẹ dákun ẹ má pa mí. ẹ mú mi lọ sọ adìẹ. ẹ mú mi lọ sọ adìẹ ṣé mọ dètè ẹ mú mi lọ sọ adìẹ ẹ kì í sọ tó kì í tó sọ̀rọ̀ ẹni tí mo ti dájọ́ kú fún ni ó bá bá ẹ má pa mí ẹ mú mi lọ sọ adìẹ ó bá lọ ra adìẹ ọ̀pọ̀lọpọ̀ adìẹ bíi 21 ẹjọ ẹni tó ti dájọ́ kú fún wọn dájọ́ kú fún yàn. wọ́n ń ta díẹ̀ nínú túbú. ok wọ́n ta díẹ̀ nínú túbú rí ó pè láti túbú ẹ dákun ẹ lọ bá ń ra díẹ̀ nígbà tó wá ká díẹ̀ dé tẹ́ ń gbọ́ ó wá lọ kó síbi tí ó wá kó wá palace ẹ tó ìdájọ́ kú fún wọn àtẹ tó dájọ́ kú fún àjọ negotiate lórí bó ṣe mọ ṣé ọba tó rajá Alaska dog kò ní bó ṣe bọ́ wọn tẹ́lẹ̀ ọba tó ra Alaska dog kò ní program bí ajá ò ṣe máa jẹun ẹ tó dájọ́ kú fún wa ní wọn bá ẹ tí mo ta ẹ tèmi ọba báyìí mo ti dájọ́ kú fún oní àtúmọ̀ bá ń bọ́ àwọn ará ẹ jẹ́ ń gbọ́ tán. ọjọ́ kejì ó tún ra díẹ̀ 21 ó tún nà sáwọn ajá wọ́n tún jẹ tán ó wá di dọ́kẹ̀ta kò tiẹ̀ wá nà lọ́ọ̀kan mọ́ ó wá láàrin àwọn ajá wọ́n wá ń dì í mọ́ olóore wá dé ó fún wa. ṣé ń gbọ́ ẹ tọ́ dájọ́ kú fún un ó wá ká díẹ̀ ìwà ń kó káàkiri àwọn ajá olóore lẹ́tọ́ dájọ́ kú fún tí mo dájọ́ kú fẹ́lẹ̀ yìí
àbọ̀ fún freedom tí ẹ ti bá dé yọ ogún tó lè rójú ráàyè àti lọ́mọ ìradìẹ àti amọ̀kú wá fáwọn ajá ṣé ó ń bẹ̀rẹ̀ ìbò ajá ni olówó ní tọ́jú ogún fún olọ́rọ̀ adìẹ wá kó wá pálásì ìwà yankí bí ẹni pẹ́ nìyẹn ní freedom àwọn ajá bá ń dì í mọ́ ṣé tẹ̀tẹ̀ ń gbé láti jọ iná ẹ̀yin mùsùlùmí tẹ̀sí pé àbá ìlú oníwà sí àgbáyé àbíkílẹ̀ pé ìtọ́tọ̀ fún láti jọ ìní. ẹnlẹ Suleiman nígbà tó di ọjọ́ keje ìlú ti kún àti àwọn èèyàn ti pé oníkábíyèsí ó ní ẹ pé ajá wá kí wọ́n wá jẹ mí ẹ má wulẹ̀ dùn mí bá jẹ́ tó ń jẹ mí ta wọ́n ṣe tú àwọn ajá lẹ́ni olóore wà ní àwọn ń dì mọ́ àwọn ń dì mọ́ àwọn ń dì mọ́. ṣàgbọ́ ẹ̀sìn ìdájọ́ fún ó wá ń bọ́ adìẹ nígbà wàá bá díẹ̀ ọba òkúlé tó tún bóun ṣe bọ́ ajá àti ẹ̀ àwọn á ń dì mọ́ nígbà tó wá di ọjọ́ keje tó wá mú wá pé wà ní kábíyèsí ó yẹ pa mí bí ẹni pé òní ó kọ̀ máa ń di ọba pé irú ikú báyìí ni ó pò láwọn ajá wá ń dì mọ́ wọ́n ń dì mọ́ káṣí àníbẹ̀ lórí ọbù wà ní lọ́ọ́ rajá mi tí ò mójú ẹ̀ apájá ló tiẹ̀ jẹ́ tòótọ́ tó bá sì fẹ́ kó kú sí ọbù wà ní ajá mi tí ó jojí tí ó mójú ẹ̀ àwọn bá tápẹ́ òtọ́ bẹ́ẹ̀ sí ìròyìn ọba lórí ọbù òní kú mi tí ó fi pa nígbà tó wá rí pé àwọn ajá ti mójú ẹ̀ àbí ká ní bẹ́ẹ̀ lórí wípé ẹni tí wọ́n ti dáyọ̀ kú fún wọ́n tún máa fi ilé ẹ̀ kó lọ́mọ rajá kó lọ́mọ rajá ẹ̀ jáde ẹ bá ti dáyọ̀ kú fún wọ́n tún máa fi ilé kó di stáàfù nínú pálásì ọba láti mọ bọ́já láti mọ fún ara rẹ̀ bàjẹ́ ọ inú mọ̀kànlá mi jáde náà ni pé bàbá yìí àwọn ìtàn tó máa ń mú wá àwọn ìtàn àròsọ ni wọ́n sì fi ń ṣe wá àtìpẹ́yìn rẹ̀ láti jọ yìí fáwọn ìyá wa ẹ sì ń rò bí ẹni pé ọ̀rọ̀ tó ń sọ bí ẹni pọ́rọ̀ tó bọ́pọlọ dání ni nítòótọ́ nígbẹ̀yìngbẹ̀yìn ọ̀rọ̀ náà lè kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àròsọ ni wọ́n ń sọ àwọn tí ò ṣẹlẹ̀ sẹ́nu kúrò àìlè ìṣẹ̀lẹ̀ ní àbínú àdìtì ápò ilẹ̀ ìbàlókè lọ́wọ́ ṣẹlẹ̀ sẹ́nu tó sọ yìí pọ́síbù fún ọdẹ yọkú fún yẹn wá máa lọ sọ adìẹ bó ṣe ń bọ́ sọ adìẹ bó ṣe ń pò ní mọ̀lété ní ńlọ òjé ní sàn wádìí ẹkí lóde bẹ́ẹ̀ ló wá sọ ẹ̀ di stáàfù ẹ bá tún ẹ̀ tó máa parí kábíyèsí yẹ dúró ná tájẹ adìẹ wá wúlò jù mí lọ ẹ tún ẹ méjì ń pẹ́ lórí ẹ ó tún mọ lámbà mi lẹ àjẹ tún mọ gbọ́ lámbà mi bó ṣe mọ́ mú lámbà yẹn lẹ̀ tipẹ́tipẹ́ nìyẹn tẹ́nìyàn kọ̀ọ̀kan takò wọ́n kí ló dé tẹ̀kan parọ́ fáwọn èèyàn ó tẹ̀tí ẹjọ́ ẹgbẹ́ tó gbọ́ lámbà mi bàbá lámbà. ìkànnì àfa ń bẹ olè ní máa jà olè ó wá lo kòlè níjẹ́ ká wá bẹ̀ ní apá ó wá rí apá náà mú wálé. ìkànnì àfa ń bẹ olè ní máa jà ó lọ olè níjọ́ kan mọ́ bẹ lápá ó rápá mú wálé ǹjẹ́ ẹni tó ń jalè ǹjẹ́ àfa ni ṣé àfa lè fẹ́ múṣẹ́ kó jẹ́ pé ṣé olè ni ó mú láàyò téèyàn bá mú iṣẹ́ olè mọ̀ sí àfa ǹjẹ́ pé ìjà lè pẹ̀lú ẹni bẹ́ẹ̀ láàfa mọ̀ ìkànnì àfa ń bẹ ó yà àfa àti ẹ̀mọ́jà lè lóòótọ́ yàgbọ́ agbúwàsí tẹ́yìn náà agbúwàsí náà ìparọ́ gbowó tọrọ jẹ náà ni ó yà iṣẹ́ àti gbọ́ pé àfa iṣẹ́ olè ṣiṣẹ́ yín olè púpọ̀ náà àfa náà bẹ́ẹ̀ jáde náà kí lẹ́sẹ̀ tí ẹni ṣe. olè rẹ gbójú ó wá mú apádélé yóò kọ́ yẹn ní kéwú kò lè yọjú gbogbo ìkànnì ọmọ. bí n sọ̀rọ̀ yẹn bí ìgbà tó bá sọ̀rọ̀ fíìmù Spartacus wọ́n bẹ̀rẹ̀ lápá ó wá fapá kejì bá pádélé ẹ̀ gbé Spartacus yẹn wáyé sọ ẹ mọ̀ gbọ́ Spartacus part 2. wọ́n sọ bí ẹni pé wọ́n gé ìkànnì rẹ̀. Bàbá lámbà. ìkànnì ọmọ kí wà lọ bá pé kí ló dé tẹ bóde máa fa olóyíwọ ni ó lẹ ń wò ńlá àfa òun bó ńlé wọn gé apá ó wá sí agbádá ó ní àfa ṣe é rápá mú ó ní mo rí mú ó ní ẹ mú wá ìyín wọn mọ kéwù bó ṣe fi apá nkàrà wọn báyìí ó sì dúró. Lámbà
bàbá làǹbà sẹ́ni tí àwọn èèyàn táwọn followers wọn tán jókòó ṣẹ́gbọ́n tán gbọ́ yẹn sì múlẹ̀ ọmọlé àfáà lọ digunjalè ọmọlé kí ó dédé ọmọlé kí wọn yẹn má pa wá ó sì fi kàn báyìí ó sì gọ́m padà ó yá Spartacus part 2 part 3 lélẹ̀ bàbá yìí ẹ padà lọ kọ̀ tán fíìmù ẹ padà kọ sórí o pẹ̀lú náà yìí ẹ kọ sórí o ó sì kẹ́ lọ sí ẹ̀yìn Ọdúnládé yóò kún kọ́ yín iṣẹ́ mo fẹ́ràn sórí yìí tẹ́ ẹ bá ṣe nínú Yorùbá fíìmù àwò ẹ rí tàbí à ń sọ sórí inú Yorùbá fíìmù bí ẹ̀ sì lè mọ́ lè jalè tí ó kàn máa pa nígbà pa bá ṣọ́ tí ó sì mú bọ́ ọmọdé yóò kàn ṣàgbádá báyìí ó yá ọmọ kí ó yá gbà ó sì fi apá sì gọ́mù padà lẹ́yìn ìṣẹ́jú mélòó lẹ́yìn àárọ̀ ọjọ́ kejì apá wa gọ́mù padà Gbogbo ló fa pápamọ́ sí láìgbàlódé látọjú tó fi inú fíríjì. ó yẹ bá mu apani ó pìsáàbù ẹ tẹnu kùrá nílé gan ni àfi tó ojú ayé àbí àfa ẹ padà kọ ẹ máa ra fíìmù yẹn o tí fíìmù yẹn bá jáde mo ní interest káàtì ẹ mọ wò ní fíìmù mo ní interest ní fíìmù yẹn bá pàṣẹ mọ gọọmù wọ́n sì sọ wá sí gbígbà wọn sọ wọn bá yá fíìmù. àpò magnet bí kìí yẹn bá yá pa bèbí tí ẹ máa fi skúdẹ́bà dá pa bọ́mẹ̀ padà. lahul amru fi dunya lahul amru ba'da. àfẹ́ wa ń pé kí lọ ké sí ó ní ẹ má wádìí ẹ. mo ti ké ó sà ti dúró ná. àfẹ́ wa ń dà láàmú wọ́n ń dà láàmú ó ní ẹ má jẹ́ ń sọ ẹ dákun bẹ́ẹ̀ bá ga tẹ́ ẹ wulẹ̀ o. akẹ́mbẹ́ lábẹ́ yín tí ìṣẹ́gbẹ́ yín. Allahu akbar. tẹ́ ẹ bá yàn wọ́n jẹ́ yóò dàrú bẹ́ẹ̀ lọ́wọ́. Allah. wọn ò tó yín ni láyé lọ́dọ̀ Ọlọ́run ìṣẹ́gbẹ́ yín. Allahu akbar. olùwánú àbúrò. ìwọ tó lówó ń bí bóyá àbúrò tó ń fún lówó oúnjẹ lójú ó dáa fún ọ. Allahu akbar. njọ́ tó bá dá dúró lọ ní dèèyàn mọ́. Allah. Sallati lahul ubadu. Allahu akbaru. ẹni tó ṣe interim president wa bẹ́ẹ̀ni níjọ́ tí ó ṣẹ̀ ọjà alẹ́ ló ti ṣẹ̀ lọ́fà ó kọjá nílẹ̀ yìí fílẹ̀ báyìí ó wá kọjá bàbá kan wá fẹ́ ra ọyọ́ níbi ọjà ọba àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn wèrè ní wọ́n bá lẹ̀ ìyá sọnù ó ní Ọlọ́run ní sọ̀kalẹ̀ láyọ̀. Allahu akbar. ó ní bọ́ọ̀ sí lọ ipò tó wà yìí ẹkún lọ́ọ́ fi kú òǹbẹ. ẹsìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan bẹ nínú ayé tó jẹ ayé lọ. Allahu akbar. lahul amru fi dunya lahul amru ba'da. ó lọ wà lọ́yọ́ lásán àwa lù mí wọ́n rún mi mọ́lẹ̀ lọ́lọ́run rún ọ mọ́lẹ̀. inú ayé láyé ń gbé ẹ̀ ń wù àtọ́jú wa ṣe rékèsè báyìí àbúdá àwọn òpapọ̀ ẹlòmíì tó bá sùn. ohun tí mo fẹ́ sọ náà ni wọ́n ti sọ èmi ò sọ pé ẹ lè kọ́yàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn ìtàn àròsọ ìjàpá tìrókò ọkọ yẹn ń bo tẹ́ ń sọ yìí ìrọ̀lẹ́ ń pa ẹ wá ọ̀rọ̀ mi tẹ́ fi kọ́yàn lẹ́kọ̀ọ́ ìrọ̀lẹ́ ló mọ jẹ́ ṣùgbọ́n mo wà very sure pé pé Yorùbá kan ló jáde ló ń sọ lùtàn yìí gẹ̀ẹ́sì ẹ̀ wọ́n tó kó jẹ́ àfà takò pé bàbá irọ́ lẹ̀ ń pa yìí náà títẹ̀ ìbá jáfa sí tó ó lè parọ́ súnà títẹ̀ ìbá jáfa ní sọ lè parọ́ gbogbo àwọn ẹ̀dẹ́ ìjókòó ti rọ́ yìí látijọ́ yìí ẹni yẹn kò lè takò pé ẹ mọ́ parọ́ fún wa mọ́ ẹ lè kọ́yàn lẹ́kọ̀ọ́ láì parọ́ wọ́n ní wọ́n jáde níbẹ̀ ni pé ṣé pé bí àwọn àbá ìṣe ń ṣe ní ìtàn sọ pé àgbà àfà níwà àwọn ti tó lé 100 ọdún nìsín wọ́n ti tó 50 ọdún táyín ṣe wá sí ṣé bá ṣe múrọ̀ ilé lẹ́nu táwọn ẹ̀ sì ń tẹ̀lé yín. ẹ àmọ́ fi tan ìtàn tí àwọn kan ti sọ kọjá lẹ̀ Yorùbá tí ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ dá mọ́ lẹ́nu pé lọ́lẹ́ pàjọ́ ní sọ ẹ̀mọ́ yẹn parọ́ ẹ̀yin wà mú tàn wá àwọn fi ládùúgbò wá kà á. ìtàn àròsọ táwọn kan àdékò àṣàròsọ tí oní stories àti àbẹ anybody bá sọ àbí bíbẹ níbi kan ẹ sọ pé rọ ni tó bá sọ tàn fa ipe fa ṣe báyìí ó sọ báyìí ẹ̀yin àfáà yóò ní rọ ni pé kí lẹ sọ bọ́ọ̀tà ẹ̀yin lè pa adúdú rọ yìí ipe wọn sapa di magnet wọn ti bọ̀ ẹ̀sìn ká gbàgbọ́ ẹ lè parọ́
wípé ẹ tán lájọ ọkú fún ńlọ bodè ńlọ ládìẹ. kábíyèsí lódùmọ̀dé kábíyèsí fa ìlú ìjẹ́kùrẹ́ láwà níléeṣẹ́ rẹ́mìtì tí wọ́n ní pé òògùn ìbílẹ̀ wọ́n ní gbọ́dọ̀ sáà ní pẹ̀tọ̀ tó ti sọ di ìtẹ̀ ìgbò wọn ló kúrò wọn ní gbogbo ẹ̀. ṣùgbọ́n tó ṣe àdàbẹ̀ ni pé ìwọ̀n bá òògùn làwà ní lórí atẹ́gùn asọ́kùpọ̀ tó tún wọjú ẹ̀yìn ìyá wa ẹ dákun àwọn òògùn wọlé ní tí ẹ lè sọ fún gbogbo àwọn èèyàn tẹ̀sí gbogbo àwọn tí ó ń wòlé. ẹ ṣe àdúpẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo tẹ́ bá ti ń gbọ́ wa o orúkọ tèmi ni Ọmọ́wùmí láti iléeṣẹ́ Renix Reshape Herbs níléeṣẹ́ wa dẹ̀rẹ́ oògùn oríṣiríṣi òun là ń ṣe oògùn tó ń ṣara lóore oògùn tó ń ṣiṣẹ́ fún àní tó ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní ìfúnpá gíga which is called BP àní tó ń ṣiṣẹ́ fún arthritis ẹni tó bá ní àwọ̀pá ara àrọ́pá ẹsẹ̀ bí ẹni tára ń dùn egungun ara ń dùn àdẹ̀ní tó ń ṣiṣẹ́ fún diabetes èyí tá à ń pè ní ìtọ̀ ṣúgà tó oògùn wa lọ lọ́lọ́pọ̀ ìjọ̀kan òkè eléyìí tó ń ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà tí a gbé jáde láti iléeṣẹ́ Renix Reshape Herbs à ń porúkọ ẹ̀ ní ren diabetes a ní ní powder àdẹ̀ní ní capsule. eléyìí mú lọ́tún polówó akẹ́pẹ́ ní awogba àrùn mo ti lè náà rí bàbá wa kò ní ti awogba àrùn yìí. èmi ni Ayọ̀délé Yusuf láti iléeṣẹ́ Renix awogba àrùn bá ṣe pé awogba àrùn ó ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó ti sápamọ́ sí àgọ́ ara ló bá parí. ẹ ṣe àdúgbò ẹ mo ní kó tẹ̀ kí lásán látàárọ̀ mo ti ẹ̀ bẹ́ mi èyí tó bẹ́ mi ni ìta tó ti bá ti mú mi wọlé tí lè fi. ṣé ti bẹ̀rẹ̀ yẹn lẹ́ ń sọ ìyẹn wà nílẹ̀ tó bá ń pè é òun lélẹ̀ man booster pro òun là ń pè in form of kit ló bá wa ó wà lólómi ó dẹ̀ wà lóní tiẹ̀ wò lómi lóríṣiríṣi ló wà. ló wà lómi tó tún wà lórí ẹ̀. No kì í ṣe gbogbo ẹ̀ tó bá ta bá ti pè ní kit a máa ṣe lólómi a máa ṣe ní oníyọ̀fun a máa ṣe ní oní capsule àwọn kan wà tẹ́ pé capsule nìkan ni tí ò ń ṣe olómi yẹn náà bí àwọn bíi BP àwọn bíi diabetes bọ́n eléyìí ọmọ iṣẹ́ eléyìí sà tẹ́ ìwọ̀n tẹ́ bá gbé ìyẹ̀wò lásán tẹ́ bá máa mú lásán báyìí àwọn obìnrin yẹn gan ó máa fẹ́ kú ni wọ́n fẹ́ kú lálẹ́ ìyẹ̀wò lẹ́ wá ṣe àjíkẹ́gbẹ́ ìyẹ̀wò ní kẹ́gbẹ́ ìyẹ̀wò. òjò tiẹ̀ tún ní ògùn mi táyé pé ní ẹ bá fẹ́ kú bí ìkankan látara omi àbí ẹ̀ka láti fi kan táyé pé òun náà lè yanjú ẹ̀ òjò wà láàrin ògùn tẹ́ kúlẹ̀. òun náà ni ṣe wá dúpẹ́ òun gbogbo lélẹ̀ òun gbogbo ọlọ́pẹ̀ ní EP7 natural antibiotics liquid antibiotics fún àwọn tó ní infection àwọn tó ní kòkòrò ìbájọṣepọ̀ àwọn tó ní gonorrhea tó yẹ pé nígbà tí wọ́n bá tọ̀ báyìí ẹ̀jẹ̀ ni àwọn tó yẹ pé nígbà tí wọ́n bá yúnra tí wọ́n bá ti ní àjọṣepọ̀ wọ́n máa yúnra wọ́n máa yún ìdí wọ́n máa yún gbogbo ibi tí ò jẹ́ kó máa yún so ká bá ti lè fún wọn ní oògùn yìí EP7 natural antibiotics òun gbogbo ló ṣiṣẹ́ fún. oògùn tí mo rí mi yóò lé mílíọ̀nù ó pọ̀ mi ju pé dájúdájú sọ pé kò sóògùn wà bí àrùn kan wà tí àti ìrògùn ẹ̀ lọ ẹ jẹ́ àtúwò mi ìtẹ́rẹ̀ fún wa kò lẹ́tún fún wa mí. òun lè lè sàn oògùn yìí ní sin BP knockout organic flow òun la pé so oògùn yìí bó ṣe wà báwọn ṣiṣẹ́ fún ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru ẹni tó bá ní IV ẹni tí BP ẹ bá lọ sókè BP ẹ ṣe lọ sókè tó bá máa lo oògùn yìí tó bá fi lè lo oògùn yìí tó jáde láti iléeṣẹ́ Renix Reshape gbogbo ìfúnpá tó ga sókè ó máa wálẹ̀ bẹ́ẹ̀ ni. ìkan mo ní kí wọ́n ti ṣe àǹgà sí i kí n tó ṣe àbí inú obìnrin ìyá wa kó sáà ní kó pọ̀ mi èmi ìjọba ìṣẹ̀kẹ̀ ṣe. oògùn yìí bó ṣe wà báyìí òun là ń pè ní fibroid ease oògùn yìí oògùn obìnrin ni ó ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ìjú ẹ̀rọ fún àwọn obìnrin mi wà tẹ́pọ́n máa yípo wọ́n máa wú tó máa wò bóyá oyún ló wà ń bẹ̀ tí wọ́n nílẹ̀ pé nǹkan tó wà ń bẹ̀ kì í ṣe oyún so oògùn yìí ó ṣiṣẹ́ fún ìjú obìnrin tó bá ní ìjú nínú ara tó bá ní fibroid bó dẹ̀ ṣe wà báyìí tó má dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa lò báyìí ajẹ́bí dán lòun náà. láti tọ́sẹ̀ ìwé ní. eléyìí kì í ṣe ọṣẹ fún ìwẹ̀ náà ni bó ṣe wà báyìí kì í ṣe bóyá bíi nọ́mà àwọn ọṣẹ rẹ̀ tí a máa ń lò ó ṣiṣẹ́ fún àwọn ọṣẹ bí ẹni tí ó ní egungun ara àwọn ká aromọléegun àwọn nǹkan báyẹn bí ẹni tó ní kò ní tì mí díẹ̀ tí máa ní ẹ̀yìn ń dùn mí ẹsẹ̀ ń ro mí ti má ti ń tó tẹ̀lé gun tí ò lè gun díẹ̀ tí ò lè gun òkè ó máa ní ara ń dùn òkè so the arthritis relief soap òun là ń pè ó wà in form of kit a ní ní ọṣẹ a ní ní tea a ní ní káfíńdà ní cream kí n tẹ̀ fún gbogbo bí tó bá ń complain pé ó dùn tó bá fi ń wọ báyìí gan ìtura ó máa dé sí ni. àgbẹ̀yẹ̀ ó fẹ́ kọ́ bá ń ṣe. ilé ìdàbí ìfara ilé ìdàbí ìfẹ́ fún mu ẹ tó tàbí fún mu náà ni àbí kí n sí àwọn eléyìí. ẹ ṣe gan ni sà bóyá ṣe wà báyìí à ń pè ní 2-day pack òun là ń pè bóyá bí arẹ ni tó yẹ pé bóyá olóhùn ń tajà kò rówó kó jọ àbí bẹ́ẹ̀ ni 2-day bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já. ṣé pé ẹni ṣàtúnmọ̀ 2-day kábíyèsí ló dùn lè. bẹ́ẹ̀ ni sà bó ṣe wà báyìí bóyá bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já rẹ̀ gbà pé àríwọ̀ ọ̀rọ̀ níṣẹ́ ló máa lọ síwájú. èmi ní sàlàyé 2-day fún yẹn ní sàlàyé fún mi gbogbo ayé ló máa ṣe ẹgbẹ́ 2-day kò sí bí ìṣúra òṣèlú ilé tó bẹ́ẹ̀ ayé ẹ̀rọ tí mọ́lẹ̀ ìkẹyìn ogun lé bàbá mi ogun lé ìyá nìkan ni kí ẹ̀ka tó 2-day lè wà bí. bẹ́ẹ̀ni ẹni tó bá ti ní 2-day yìí lọ́wọ́ gbogbo ẹ̀ ó ti parí gbogbo ẹ̀ ti parí tó bá ṣe ní olómi tó máa fi wẹ̀ òun la ní spray
bíi perfume tó máa tẹ̀ sára kan tó jáde kúrò nílé á dẹ̀ ní ọṣẹ náà á ní powder dẹ̀ ní olóyin tẹ́pẹ́ ẹni tó bá láwọn yẹn báyìí gbogbo ibi tó bá dé báyìí bẹ́ẹ̀ ni gbogbo ibi tó bá dé báyìí ọmọ máa ṣùrùbó ni ọmọ máa ṣùrùbó bẹ́ẹ̀ ọmọ máa nífẹ̀ẹ́ sí ni lẹ́yìn tó bá lo nǹkan túdé yìí tó gbogbo spiritual breakthrough gbogbo nǹkan tí tó bá ti dì sí bójógun ìdílé ìyá ni bójógun ìdílé bá bójógun ìdílé bójógun ibi tó ti ń ṣiṣẹ́ náà ni gbogbo ẹ̀ máa já pẹ́tẹpẹ́tẹ ni. iléeṣẹ́ Lennox la wà ní ìlú Ìjẹ̀bú-Òde ìbẹ̀lẹ̀ ti rí tí a ti ń fi ọ̀rọ̀ wá gbogbo àwọn òṣìṣẹ́ wọn wò lẹ́nu wò látàárọ̀ ní iléeṣẹ́ Lennox la wà bí oríṣiríṣi ọ̀gùn ló pọ̀ òun pọ̀ lọ bíbà tábánikà mọ̀ ṣàlàyé ògùn látàrọ̀ sílé òyìṣú àní ń sọ ọ̀rọ̀ yẹn tán torí gbogbo tí wọ́n dùn ní ìsìn lótú lóògùn láti sẹ́bí sí mi ọ̀nà ìmọ̀tún nífẹ̀ẹ́ lẹ́yìn ó lóògùn ojú mi fẹ́ẹ́ tójú bá yún lójú ẹ̀ bá ń ṣe pin tó bí ẹ̀rù wa mi mo kò sọ́ọ̀gùn tí ó sì ń bí kò sí ọ̀gùn tí ó sì ń bí wọ́n ní túnde wọ́n ní gbogbo ẹ̀ kò wá sí irú tẹ́ ẹ fẹ́ iléeṣẹ́ Lennox tó sọ pé ó ń ṣe ọ́ tó dèbí tí èèyàn nílùú wòsàn adúpẹ́ lórí ìmọ̀lẹ̀ adúpẹ́ lọ́wọ́ fa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tàbí òwòsàn wà nígbà àwọn kẹsẹ̀ tó lè mọ̀ àwọn àbá wa wọ́n tún lè sọ di lílò wọ́n sọ di tablet wọ́n sọ di olómi wọ́n sọ di káfù wọ́n sọ di sọfẹ́ẹ̀tì wọ́n sọ di lómi ẹ̀ṣẹ̀ adúpẹ́ iléeṣẹ́ Lennox ní iléeṣẹ́ wo ní bàjẹ́ iṣẹ́ wájú wo ní bàjẹ́. ńlọ bodè ńlọ ládìẹ àwọn yóò sì máa gbàgbọ́ àwọn ìdàkí challenge lọ tí tòun tábà sọ wọn kan ẹ challenge wa ẹ̀yin nu Ọlọ́run nu tùwárẹ rọbí káàfà